nínú tàwa ṣe láyé. lẹ́yìn ìgbà tá a bá ti wá nímọ̀. tàdé tó wá rìsíkì o. ìgbéyàwó ló kọ́ nígbà yẹn. bí ká sábàkì. àsábàkì ó ní mímọ̀. wọ́n kọ́ ti wá nímọ̀. lẹ́yìn nímọ̀ yẹn o. àrísìkí wọ́n dé. wá ṣẹ̀kẹ̀ yìí bá ń ṣe. ní ìbàdàn ní ìwà tukọ̀ àwọn fáìlì orin ìmúra tún ń sọ ìlíyà tún. ṣùgbọ́n bá ní adélábù sọ wípé ní ìbàdàn ní ìwà tukọ̀ àlìmọ́ ìlú kẹsíra. wà padà ìmúra tún sọ ìlíyà tún. ìkàlẹ̀ àwọn olórí rẹ̀ o. inú ilé làwọn ní òmìnira ṣàǹkà àgbáyé kọrin. eré ìfẹ́ náà ń pè yí. adé ìlàbú mo sì máa gbàjú bẹ́ẹ̀ lọ. lónìí eré ìfẹ́ láwa ṣe aṣọ ń ta kọrin. إلى أعلى المعالي ببارك دوما شيخ الصالحين ببارك دوما شيخ الصالحين. سلام على جميع مدينة من العلماء آل الصالحين أم الأطباء بين العالمين هم درسوا علوم الصادقين فهولوا أضاءة الصديقين. alẹ́ ló ní lẹ́yìn ọmọ tá ń gbé káàkiri ayé bàbá tó pọ̀ bàbá yẹn bàbá tó pọ̀. fàáwálù Abubakar Sidiki agbáríjì dáhùn mọ̀ ṣé ibò sọ́ọ̀rì náà agbáríjì dáhùn mọ̀ ṣé ibò sọ́ọ̀rì náà. ìlú Ṣakí náà ń gbé bí náà Ṣakí òyìnbó. Wàhíbùláhù Mustapha Ahmadu Zaki. Àgbáyé Ojúdé. Wàhíbùláhù Mustapha Ahmadu Zaki. Ìkàlẹ̀ wọn náà lára yìí. Ọ̀dọ̀ bàbá tó pọ̀. Inú ilé náà lára lénìí. Wàhíbùláhù Mustapha Ahmadu Zaki. Àwọn ilé ń jẹ́ apá gbogbo ayé. Àwọn ilé ń jẹ́ lásìkò sọ́ọ̀lì náà. Àwọn ilé ń jẹ́ lásìkò sọ́ọ̀lì náà. Wà á dẹ́mu náà wà sórí ìrìn àbọ̀. Babalájúgbé. Wà á dẹ́mu náà